Jibọlá àdúrà rẹ̀ ṣòro òun náà lé ojú lórí. Ìyá jíjọ lọ́tọ̀, ìyá jíjọ lọ́tọ̀, ìyá jíjọ lọ́tọ̀. Ọ̀gá tó ní ọmọ mi nílùú ẹ̀kọ́ abẹ́rẹ́ wá sílé. Ọ̀gá rẹ̀ wá dé kù mí. Ẹ̀rí Jibọlá ló ṣe. Tipẹ́tipẹ́ ìyá rẹ̀ ti bọ́ mi. Àwọn eléyìí wọ́n kọ́kọ́ bù sí ọkọ̀ ẹgbẹ́ ìgbà ìlú. Wọ́n ti bọ̀ tipẹ́tipẹ́ wọ́n kọ́ lórí ìlú ní ọba aláàbò láàrin ọ̀gá ìṣàlẹ̀. Àwọn Fọlákẹ́ focus. Ìyàwó olómi ilé ẹ̀kọ́ jẹ́ ṣùgbọ́n wọ́n ń jẹun. Wọ́n ò lè ṣayọ lọ́wọ́ ìyàwó ìlú wọn. Wọ́n ò lè ṣèyàwó lọ́wọ́ ìlú wọn. Ọ̀rẹ́wọ̀n láti 40 years ago, mo ní pẹ̀lú Jibọlá láti jọ́gbà àwọn àwọn ṣùgbọ́n lọ́lẹ́ ṣe kiri ẹ̀fọ́ mi lọ́lọ́ ṣe kiri ẹ̀fọ́. Ìgbàgbé kẹwàá tó yẹ kó fún mi sí ti ọ̀rẹ́ ìwọ̀n lójú ọ̀yọ́. Ọ̀rẹ́ ìwọ̀n náà ti fi ọ̀nà ìwọ̀ ọ̀nà ìwọ̀. Ìyàwó wọn àdúgbò yẹn. Ọ̀rẹ́bọlá ọlọ́pàá tó lé ilé lọ́dún Jibọlá. Àdìbọlá lò ètò ìdúró ìwé ọ̀dà báyìí sàtúrò. Ọ̀dà pàdé náà òde láyé ọ̀dàbọlá kúrẹ́. Ọ̀dà ìlú ọ̀dà ìlú
Ṣọlá wọ́n tó ní pẹ́trọ̀ lọ́jà sí i. Ó fún mi lọ́pọ̀ ṣọ́ọ̀tì. Thank you.